àwọn owó burúkú tí Malami mínísítà Buhari kó jẹ nìyí o. Nígbà tí èèyàn bá fẹ́ mọ ìdí pàtàkì tí ọ̀pọ̀ èèyàn fi ń ṣe òṣèlú ní Nàìjíríà níbí, tàbí táwọn olóṣèlú orílẹ̀-èdè yìí fi máa ń ja ìjà àjàkú akátá láti bọ́ sípò kan, ìtàn ọkùnrin tí wọ́n ń pè ní Abubakar Malami yìí yóò fi òye ọ̀rọ̀ náà yé ni. Malami ni mínísítà fún ètò ìdájọ́ Nàìjíríà lásìkò ìjọba Buhari ní 2015 sí 2023. Nítòdodo, àwọn òṣèlú kọ̀ọ̀kan wà tí wọ́n ń fẹ́ ṣiṣẹ́ fún ìlú tàbí tí wọ́n fẹ́ mú ìdàgbàsókè bá agbègbè tàbí ìpínlẹ̀ tàbí orílẹ̀-èdè wọn. Àmọ́ wọ́n kéré níye débi pé àwọn tí wọ́n ń bọ̀ tààrà láti wá kó owó òòlù jẹ ti bò wọ́n mọ́lẹ̀. Wọ́n bò wọ́n mọ́lẹ̀ débi pé ọ̀pọ̀ wọn kò lè gbérí síta. Àwọn olóṣèlú olè wọ̀nyí ti tẹ orí wọn ba. Wọ́n ti pọ̀ jù. Abubakar Malami, mínísítà ńlá láyé ìjọba Buhari, yóò wà nínú ìtàn Nàìjíríà bí ẹnìkan tí wọ́n mú fún ẹ̀sùn ìkówójẹ tí òun àti ìyàwó ẹ̀ àtọmọ ẹ̀ sì jọ sùn lọ́gbà ẹ̀wọ̀n kí wọ́n tó gba béèlì wọn. Ṣùgbọ́n nígbà tí èèyàn bá mọ bí ọ̀rọ̀ ọkùnrin náà ti jẹ́ tó sì mọ ohun tó ṣe fún àwọn ọmọ Nàìjíríà, yóò sọ pé ìyà yòówù kí wọ́n lè fi jẹ kò tó nǹkan tó ṣe. Àwọn EFCC ti tò àwọn ohun ìní ọkùnrin náà kan jọ. Adájọ́ sì ti ní kíjọba gbẹ́sẹ̀ lé iná. Nígbà tí àwọn EFCC ti kọ́kọ́ gbá ọkùnrin náà mú lọ́jọ́ 8 oṣù kejìlá ọdún 2025 tó kọjá yìí, lóhun àtàwọn èèyàn ẹ̀ ti bẹ̀rẹ̀ ariwo. Àwọn ẹgbẹ́ ADC tó wà ní kò kówó kankan jẹ. Àtíkù Abubakar náà ni wọ́n kàn ń lo EFCC láti halẹ̀ mọ́ ni. Bẹ́ẹ̀ lòun fúnra ẹ̀ ní EFCC fẹ́ gbógun ti òun lórí ohun tí òun kò mọwọ́ tí òun kò mẹsẹ̀ ni. Àmọ́ kí èèyàn má tí ì bú Malami àti àwọn tí wọ́n ń gbèjà ẹ̀ lórí ọ̀rọ̀ yìí o. Ìdí ni pé nígbà míì àwọn EFCC àti ìjọba pàápàá a máa ṣe àwọn kinní kan tó máa ń mú ìsọnù wá fún wọn. Nígbà tí Malami ti wà nínú ìjọba Muhammadu Buhari, lásìkò tí ìjọba náà ń kó gbá wọlé ló ti ní òun fẹ́ ṣe gómìnà Kebbi nígbà tí wọ́n fẹ́ dìbò lọ́dún 2023. Àmọ́ nítorí Buhari ní ẹni tó bá fẹ́ du ipò òṣèlú gbọ́dọ̀ kọ̀wé fipò tó wà sílẹ̀ nínú ìjọba òun, ìyẹn ni Malami ò ṣe lọ mọ́. Ó yá jókòó, ó ń lábẹ́ ẹ̀ lọ. Kò sí wàhálà kan fún un nígbà tó jẹ́ inú ẹgbẹ́ òṣèlú APC ní gbogbo wọn jọ wà. Àmọ́ ní ọjọ́ 17 oṣù kọkànlá November 17, 2025, Malami kéde pé òun yóò du ipò gómìnà Kebbi lábẹ́ ẹgbẹ́ òṣèlú ADC tuntun. Ọ̀sẹ̀ kẹta tó sì sọ bẹ́ẹ̀ làwọn EFCC gbé e. Ohun tí àwọn èèyàn ṣe máa ń bú EFCC náà rèé tí wọn yóò ní ajá ìjọba lásán ni wọ́n. Ìdí táwọn èèyàn fi máa ń sọ báyìí ni pé lọ́jọ́ 29 oṣù karùn-ún ọdún 2023 ní ìjọba Tinubu yìí ti dé. Nígbà náà sì ni Malami ti kúrò nínú ìjọba torí Buhari ti lọ. Ní ọjọ́ 12 oṣù kẹwàá ní Ọlá Olúkóyèdé ti di olórí àwọn EFCC. Ọdún méjì sì ti kọjá dáadáa. Ó wá ṣe jẹ́ nígbà tí Malami kúrò nínú ẹgbẹ́ APC tó wọnú ADC ní ìjọba ṣẹ̀ṣẹ̀ rántí ẹ̀ báyìí tí wọ́n sì fi pápẹ́ òfin gbé e. Ohun tí wọ́n ṣe ń sọ̀rọ̀ ìjọba Nàìjíríà nìyí, torí àwọn tí wọ́n ń sọ báyìí ni àwọn míì wà tí aburú wọn fẹ́rẹ̀ le ju ti Malami lọ, tó jẹ́ nítorí wọ́n wà nínú ẹgbẹ́ APC ni wọn kò ṣe mú wọn. Bẹ́ẹ̀ náà ló sì rí nígbà tí PDP táwọn náà ń ṣèjọba, ẹni bá ti wà nínú ẹgbẹ́ wọn kì í dáràn. Àwọn kan ní ọ̀rọ̀ náà ò sì rí bẹ́ẹ̀ ṣá o, pé ní ti Malami yìí o, pé àwọn EFCC ń ṣe ìwádìí lóríṣiríṣi láti mọ ohun tí ọkùnrin náà ṣe ni. Nígbà tí ìwádìí náà sì forí tì síbì kan ni wọ́n tó ní kí wọ́n mú un. Èyí ò wù kó jẹ́ ṣá o, inú aráàlú a máa dùn lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí wọ́n bá tùdí àwọn olóṣèlú tí wọ́n bá dipò pàtàkì mú nínú iṣẹ́ ìjọba fún sáà díẹ̀, tí wọ́n sì sọ ara wọn di olówó ayé tí wọ́n jalè títí tó sú wọn. Bẹ́ẹ̀ ní ti Abubakar Malami yìí, eléyìí burú dé góńgó, àfi bí ẹni tí kò rówó rí rárá. Ohun tó ṣẹlẹ̀ ni pé Malami kì í ṣe èèyàn tó ti fi ayé ẹ̀ ṣiṣẹ́ gidi kan nílùú rí. Lóòótọ́ ló kàwé tó di lọ́ọ̀yà, àmọ́ kì í ṣe lọ́ọ̀yà kan tó ríṣẹ́ gidi kan ṣe.
iṣẹ́ tó sì ga jù lọ tó ṣe ni adájọ́ májísírèètì. Kò sì di adájọ́ ilé ẹjọ́ gíga níbì kankan tó fi yọ jáde kúrò. Àmọ́ kí ló wáá sọ Malami di mínísítà nígbà tí kò sí nínú àwọn amòfin ńlá? Tàbí bóyá ó ti ṣiṣẹ́ òfin gidi kan níbì kan rí? Kò sí ohun tó sọ ọ́ dà bẹ́ẹ̀ ju Muhammadu Buhari lọ o. Ní 2009 nígbà tí Buhari bá wọn jà nínú ẹgbẹ́ òṣèlú ANPP tó fẹ́ dá ẹgbẹ́ tiẹ̀ sílẹ̀, ìyẹn CPC, kò sówó lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ ni kìdá àwọn tálákà ló kó jọ. Ìyẹn làwọn tí wọ́n nígbàgbọ́ nínú ẹ̀ nìkan ṣe ń tẹ̀lé. Malami yìí náà wà níbi tó ti ń fẹsẹ̀ gbálẹ̀. Òun lẹ́nìkan sì pé kóun náà jẹ́ kí àwọn bá Buhari ṣiṣẹ́. Bó ti jẹ́ pé Malami ló bẹ̀rẹ̀ sí sáré kiri nípa ọ̀rọ̀ tó bá jẹ mọ́ ti ìwé òfin ẹgbẹ́ CPC nìyẹn. Gbogbo ohun tó bá ti jẹ́ ti òfin tí wọ́n fẹ́ lò ní Buhari yóò náwó sí i. Ó mọ̀ ọ́ kò mọ̀ ọ́, bẹ́ẹ̀ náà ni yóò sì ṣe gbogbo ohun tí wọ́n bá fẹ́ fún wọn. Òun ni wọ́n ń gbé iṣẹ́ ọ̀hún fún. Síbẹ̀ kì í ṣe pé èyí wá iṣẹ́ gidi kan fún o, tàbí pé ó mọ kinní kan tààrà nípa òfin ju àwọn èèyàn tí wọ́n ń fi kinní náà ṣiṣẹ́ lójoojúmọ́ lọ. Amòfin àwọn CPC lásán ni, ẹgbẹ́ òṣèlú tí kò sì tí ì lẹ́sẹ̀ nílẹ̀ ni. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe tí wọ́n dìbò ní 2011 tí ọ̀rọ̀ di poro yẹ̀ẹ́ tí wọn kò wọlé. Malami kò sì torí ẹ̀rí ibì kan tí yóò gbà lọ. Àmọ́ nígbà tí Ọlọ́run yóò gbé ògo fọ́lẹ̀, CPC darapọ̀ mọ́ ACN láti di APC. Lára àwọn tí Buhari sì mú wá sínú APC ni Malami ṣe. Kò jù bẹ́ẹ̀ lọ o, nítorí àjọṣe tó wà láàrin òun àti àwọn Buhari yìí. Ọba ńlá kan ni Malami sọ ara ẹ̀ dà nígbà tí wọ́n gbàjọba. Àgàgà nígbà tí Buhari fi ṣe mínísítà fún ètò ìdájọ́ gẹ́gẹ́ bí amòfin. Àwọn èèyàn bínú nígbà náà pé ọkùnrin yìí ò ní ìrírí kankan. Èwo ni àbùrọ̀ fi irú eléyìí ṣe mínísítà fún ètò ìdájọ́, pé kò yẹ kó dé irú ipò bẹ́ẹ̀ rárá ni. Àmọ́ ìyá ẹ̀ ló pe onílù, kò sẹ́ni tó lè lé e lágbo pé kó má jó o. Nígbà tó fún ara ẹ̀ ní oyè SAN, agbẹjọ́rò àgbà ní Nàìjíríà pàápàá, àwọn èèyàn tún bínú. Àmọ́ kò sẹ́ni tó lè ṣe kinní kan fún un. Nígbà tó jẹ́ ọmọ Buhari ni, Buhari ló sì ń ṣèjọba. Kódà àwọn adájọ́ àgbà pàápàá máa ń bẹ̀rù Malami torí wọ́n nígbàgbọ́ pé ó wà lára àwọn bíi 4 kan tí wọ́n lè rí Buhari ní gbogbo ìgbà tí wọ́n bá fẹ́. Ìyẹn ló sì ṣe jẹ́ pé gbogbo ohun tó bá ṣe àṣegbé ni. Àsìkò náà ni òun àti olórí EFCC ìgbà náà Ibrahim Magu ń jà rẹ́kẹrẹ́kẹ. Kò sí ohun tí wọ́n ló fàjà náà ju àwọn owó kan tí wọ́n ń gbà wọlé àti àwọn ohun tí wọ́n bá gbà lọ́wọ́ àwọn ọ̀daràn tíjọba gbẹ́sẹ̀ lé dúkìá wọn. Malami fẹ́ kó jẹ́ ọ́fíìsì ẹ̀ lọ́dọ̀ tiẹ̀ ni wọn yóò máa tọ́jú àwọn ẹrù tàbí owó náà sí, tí òun fúnra ẹ̀ yóò sì máa ṣètò pínpín wọn. Àsìkò náà ni wọ́n ta àwọn ọkọ̀ ojú omi ńláńlá kan tíjọba gbà pẹ̀lú epo bẹntiróòlù tó wà nínú wọn. Wọ́n jí àwọn epo náà wà ní o. Malami ló tà á fún ilé-iṣẹ́ kan tí orúkọ wọn kò dáa rárá nínú ìwé ìjọba. Nígbà náà ni wọ́n tún gba owó àbáṣà kan, owó tí ọkùnrin náà tọ́jú sí báǹkì ní Switzerland, owó tó lé ní $300 mílíọ̀nù. Owó náà tún pòórá ni. Àwọn ọ̀rọ̀ yìí dá ìjà burúkú sílẹ̀ láàrin Malami àti Magu. Nígbẹ̀yìn, Malami fi hàn Magu pé agbára ju agbára lọ. Wọ́n lé ọkùnrin náà dànù gẹ́gẹ́ bí olórí EFCC lọ́jọ́ Ìṣẹ́gun Túsídéè ọjọ́ 7 oṣù keje ọdún 2020. Láti ìgbà náà ni ààyè burúkú ti wá gba Malami nítorí ẹni tó ń dá a dúró gan tàbí tó ń sọ̀rọ̀ ẹ̀ nìyẹn. Adelé alága EFCC tí wọ́n yàn lẹ́yìn Magu, Muhammadu Umar, abẹ́ Malami ló wà. Àṣẹ tó bá pa nìyẹn gbọ́dọ̀ tẹ̀lé. Kódà nígbà tí wọ́n yan Abdulrasheed Bawa nínú oṣù kejì 2021, ìyẹn pàápàá kò lè ṣe kinní kan mọ́. Abubakar Malami ló ní EFCC. Lásìkò yìí ni Malami wá di eégún ńlá tó gbilẹ̀ káàkiri nídìí àwọn ìwà ìbàjẹ́ yìí, nítorí ó ti mọ̀ pé kò sẹ́ni tí yóò mú òun. Àfi bí ẹni pé ó ti múra láti ra gbogbo ilé Àbújá tán, nítorí gbogbo ibi tí ilé bá ti wà ló ti ń yọjú. Gwarimpa l'Àbújá ló kọ́ ra ilé sí nínú oṣù kínní 2016. Kò tí ì pé ọdún kan tí wọ́n déjọba o. $120 million ló fi ra ilé náà. Ní 2017 ló ra ilé oníbejì kan ní agbègbè Gúdú l'Àbújá. $250 million
250 million ló rà á. Nínú oṣù karùn-ún ọdún náà ló ra ilé ọ̀hún o. 95 mílíọ̀nù náírà 85 million ló fi ra ilé ńlá kan nínú oṣù kẹfà 2018 sí agbègbè Karsana l'Àbújá. Bẹ́ẹ̀ lóṣù kínní 2018 Malami ti ra ilé olówó ńlá kan sí Kaduna 40 million ló ra ìyẹn. Lóṣù kejì ọdún 2018 yìí náà Malami ra hòtẹ́ẹ̀lì kan sílùú Àbújá lágbègbè Maitama 30 mílíọ̀nù 430 million ló rà á. Ní 2018 yìí kan náà nínú oṣù kẹwàá ló ra ilé ńlá míì sí òpópó Adétòkunbọ̀ Adémọ́lá ní Wuse l'Àbújá 150 mílíọ̀nù 150 million ló ra ìyẹn. Ilé ńlá kan tó jẹ́ hòtẹ́ẹ̀lì ni wọ́n ti fi ṣe tẹ́lẹ̀ ní Malami rà gbẹ̀yìn lọ́dún 2018 torí inú oṣù kejìlá ló rà á. Bílíọ̀nù 7 billion naira ló sì fi ra ilé ọ̀hún. Ní ọdún 2019 Malami ra ilé ńlá kan sí Kanjo ní àdúgbò Nasarawa l'Àbújá níbẹ̀. Oṣù kejì ọdún náà ló rà á, àmọ́ kò sọ iye ẹ̀fẹ́ nìkan. Ṣùgbọ́n kí náà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni nítorí nígbà tí yóò fi di ọdún 2020 ọ̀nà tí owó ń gbà wọlé fún Malami ti di rẹ́kẹrẹ́kẹ́ débi pé níṣe ló ń kọ́lé kiri bí ẹyẹ. Nínú oṣù keje 2020 ó ra ilé ìkẹ́rùsí kan ní Wuse mílíọ̀nù 50 million ni. Malami ra ilé àti ilẹ̀ rẹpẹtẹ sí òpópónà Jẹ̀gá ní Birnin Kebbi ní 2020 yìí 100 mílíọ̀nù 100 million naira ló fi rà á. Nínú oṣù kẹsàn-án 2020 Malami ra àwọn àpapọ̀ ilé kéékèèké kan sí agbègbè Jabi ní Àbújá bílíọ̀nù 150 mílíọ̀nù ìyẹn 1,150 million ló ná ní 2020 nìyẹn o. Nígbà tó di 2021 nínú oṣù kínní ọdún náà Malami tún bẹ̀rẹ̀ ó sì ra ilé ńlá kan sí Àsokòrò Àbújá 360 mílíọ̀nù 360 million naira ló fi rà á. Nínú oṣù keje 2021 yìí náà ọkùnrin mínísítà náà ra ilé míì ní Yakubu Gowon Christian l'Àsokòrò 325 million naira ló fi ra ìyẹn. Àsìkò náà ló tún ra ilé àti ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ míì sí ibi ọjà Birnin Kebbi 100 mílíọ̀nù ló fi ra ìyẹn náà. Àwọn ilé olówó ńlá tí Malami rà lọ́dún 2021 rèé. Bẹ́ẹ̀ láàrin ọdún kan yìí owó oṣù Malami bíi mínísítà kò tó 20 mílíọ̀nù ní ọdún kan. Ní 2022 Malami tún bẹ̀rẹ̀ sí ra ilé ẹ̀ lọ. Ó sì ra ilé sí Bua Estate ní Àbújá $136 million naira ló fi ra ilé ọ̀hún. Nínú oṣù kejìlá ọdún náà ló sì ra ilé míì sí GRA ní Kano tó fi 300 million naira ra ìyẹn. Inú oṣù kejìlá 2022 náà ló fọba lé ilé rírà ẹ̀ ti ọdún náà nígbà tó tún ra ilé alápapọ̀ ní Maitama pẹ̀lú 500 million naira. Àmọ́ kí náà kò kúrò lára ẹ̀ ó sì bá wọ 2023 lásìkò tó ń múra láti dupò gómìnà tàbí ipò ààrẹ èyí tó bá já mọ́ ọ lọ́wọ́ níbẹ̀. Ìgbà yẹn ló ra bọ́ngálò kan sí Birnin Kebbi ní mílíọ̀nù 101 million naira. Bẹ́ẹ̀ ló ra àwọn ṣọ́ọ̀bù kan sí Vegas Mall ní Wuse mílíọ̀nù 128 million ló rà á. Oṣù kẹsàn-án ọdún náà ló sì tún ra àwọn bọ́ngálò míì sí Àbújá níbẹ̀ ní mílíọ̀nù 187 million naira. Lẹ́yìn tí wọ́n kúrò níjọba pàápàá ó ra ilé míì sí Aminu Kano Christian ní Wuse 120 million ní nínú oṣù kẹta ọdún 2024. Bẹ́ẹ̀ ni àwọn ilé Malami pọ̀ tó bí àwọn EFCC ti tò wọ́n kalẹ̀ nílé ẹjọ́. Bẹ́ẹ̀ náà làwọn owó ńláńlá wà tí wọ́n kà mọ́ ọ lọ́wọ́. Malami kò ní ilé gidi nígbà tí yóò ṣe mínísítà ní 2015. Ìgbà tó gba iṣẹ́ náà ni owó bẹ̀rẹ̀ sí dé. Owó náà sì pọ̀ gan-an ni. Ìyẹn làwọn EFCC ṣe ní kó wá ṣàlàyé ibi tó ti rí gbogbo owó yìí nígbà tó jẹ́ iṣẹ́ ìjọba ló ń ṣe. Ohun tó ya àwọn agbófinró àti àwọn lọ́ọ̀yà pàápàá tí wọ́n ń gbọ́ ẹjọ́ yìí lẹ́nu ni bí èèyàn yóò ṣe láyà tó bẹ́ẹ̀ yẹn. Ọkùnrin náà láyà gan-an ó sì dá rẹ̀ lójú pé kò sí ohun tí ẹnikẹ́ni yóò fi òun ṣe tàbí ẹnìkan tí yóò mú òun ní gbogbo Àbújá. Ìdí èyí ni wọ́n ṣe máa ń fẹ́ kó jẹ́ èèyàn tiwọn nìkan ni yóò wà nílé ìjọba gẹ́gẹ́ bí ààrẹ torí ohun tó bá wù wọ́n ni wọn yóò máa ṣe.
ṣebí kì í ṣe pé àwọn aráàlú kò rí i nígbà tó ń jí gbogbo kinní wọ̀nyí kó, àmọ́ gbogbo bí wọ́n ti ń sọ fún Buhari ló ń pé kò sí nǹkan kan. ṣe bí Malami ni wọ́n ń bínú ẹ̀ lásán ni, òun mọ̀ ọ́ dáadáa, wọ́n ń purọ́ mọ́ ọ ni. ní báyìí ọ̀rọ̀ ti wà nílé ẹjọ́ o. adájọ́ Emeka Nwite sì ti sọ pé àwọn kan tiẹ̀ ti wá lórí ọ̀rọ̀ Malami yìí tí wọ́n fẹ́ wá fún òun ní àbẹ̀tẹ́lẹ̀ o. òun sì ti kìlọ̀ pé kí wọ́n má tún ṣe bẹ́ẹ̀ yẹn mọ́ o. ìyẹn náà ló fún un ní bẹ́ẹ̀lì tí wọ́n sì ní kó máa wá jẹ́jọ́ ẹ̀sùn owó burúkú tó kó jẹ. ìbẹ̀rù tó kàn wà níbẹ̀ fún gbogbo aráàlú ni pé mélòó mélòó irú ẹjọ́ yìí tó wà. ó di èèyàn ńláńlá tàbí olóṣèlú ńlá wo tí EFCC ti sọ sẹ́wọ̀n lórí nǹkan báyìí. àwọn méjì tí wọ́n jù sẹ́wọ̀n níjọ́sí, ìyẹn àwọn tí adájọ́ Bánjókòó sọ sẹ́wọ̀n, Joshua Dariye àti Jolly Nyame, wọn ò lo ọdún mẹ́ta pé dáadáa tíjọba ti ní òun dáríjì wọn kí wọ́n máa lọ ilé lálàáfíà ara o. bẹ́ẹ̀ àwọn tí wọ́n ń jí owó yìí kó náà ni wọ́n ń ba Nàìjíríà jẹ́, torí owó tí wọ́n ń kó tó jẹ́ owó aráàlú yìí náà ni wọ́n fi ń tẹ gbogbo ìpinnu tí aráàlú bá ṣe mọ́lẹ̀, tí wọ́n sì fi ń fi ojú wọn ráre. aburú tó sì le gan ni wọ́n ń ṣe fún wọn. bí wọ́n bá ti jí owó kó báyìí, bẹ́ẹ̀ náà ni wọn yóò máa wá ọ̀nà láti di gómìnà tàbí di aṣòfin àgbà, tí wọn yóò sì máa sá kiri inú ẹgbẹ́ òṣèlú tó bá ń ṣèjọba. irú Malami tó hàn sí gbogbo ayé pé aburú gidi ló ṣe yìí, tí gbogbo èèyàn rí owó burúkú tó kó yìí, kí ni EFCC wá fẹ́ ṣe fún o? kí ni ìjọba Tinubu yóò ṣe fún Malami o? ìbéèrè gbogbo èèyàn nìyẹn. Ọláìwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ Abubakar Malami, mínísítà ìjọba Buhari nígbà kan, tó sì ń ṣe àkọsílẹ̀ rẹ̀ fún Bùdó Àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. a kú déédé àkókò yìí o.